ọjọ́ keje lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun nínú oṣù kọkànlá ọdún 2023 ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbé ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń darí padà bọ̀. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìgbẹ́jọ́ eléyìí tílé ẹjọ́ gíga ní orílẹ̀-èdè wa Nàìjíríà dá o nínú oṣù kẹwàá èyí tó kọjá yìí lórí ètò ìbò tàwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí, níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ẹgbẹ́ òṣèlú APC tó ti jáwé olúborí o. Ní báyìí ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò ọ̀hún èyí tó wáyé lọ́dún yìí, Peter Obi tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra mà ti wá padà sọ̀rọ̀ jáde lánàá níbi ìpàdé kan eléyìí tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Àbújá, níbi tó ti bẹnu àtẹ́lu ìgbẹ́jọ́ ọ̀hún èyí tí ilé ẹjọ́ gíga Supreme tí wọ́n dá o lórí àìṣòdodo tòun ti òtítọ́ lórí ẹjọ́ náà. Peter Obi tó wòye ẹjọ́ ọ̀hún gẹ́gẹ́ bí àbùkù fún orílẹ̀-èdè Nàìjíríà àti àbùkù fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí, àti wípé wọ́n gbé ẹ̀bi fún aláre bákan náà ni wọ́n gbé àre fún ẹlẹ́bi. Peter Obi tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lánàá fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n dá ẹjọ́ ọ̀hún ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti padà gbé sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC òun náà ní ìwádìí àti ẹjọ́ òun ló fi múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo òun lọ́mọ oyè eléyìí tó jáwé olúborí tó sì ní àwọn ẹ̀rí èyí tó gba nídìí o. Ní báyìí Peter Obi tó wá sọ ọ̀rọ̀ náà lákòótán lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá, ó ní ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ka ètò ìdájọ́ ti fi hàn wípé òtítọ́ ti kùnà, òtítọ́ ó ti dé ọjà ó sì ti kùtà wálé o, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń gbé irọ́ àti àwọn ọmọ ayédèrú tí wọ́n ti ń pọnlé jòjò tí wọ́n ti ń ṣe é jọ̀jọ̀ bí ọmọ tuntun. Ó ní irúfẹ́ nǹkan báyìí àbùkù ńlá òun ló ta ba orílẹ̀-èdè Nàìjíríà àti àbùkù eléyìí tí ò lópin òun ló mú bá ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní yóò ti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n sọ ìrètí àti ìgbàgbọ́ wọn nù lórí ilé ẹjọ́ pẹ̀lú ẹjọ́ ọ̀hún tí wọ́n dá o, níbi tí wọ́n ti ní Bọ́lá Ahmed Tinubu òun ló jáwé olúborí o. Peter Obi wá ní èyí ò kò tún inú kankan kúrò lára òun bí kò ṣe wípé òun kàn ní nǹkan kan tí ń dùn òun lọ́kàn wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí lòun jẹ́. Ó ní ibikíbi tí wọ́n bá dé o wọ́n bá ti ń ta àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà yóò máa kan òun ni, nínú ọ̀rọ̀ èyí tó bá àwọn akọ̀ròyìn sọ nílùú Àbújá lánàá nù. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní ìgbèsì ìsúnkún símú báyìí ní ìṣètì gangan o. Dájúdájú ẹni tó bá ti ju òkò sóró òrùlé ó fẹ́ gbóhùn onílé ni. Lórí ìpàdé eléyìí tí Peter Obi bá àwọn akọ̀ròyìn ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó sọ jáde lánàá nílùú Àbújá tí ṣe ọjọ́ ajé o, ẹgbẹ́ òṣèlú APC àti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà fún Peter Obi nínú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n sọ o wípé Peter Obi ó fi èsì sí ọ̀rọ̀ ìdájọ́ ilé ẹjọ́ Supreme níbi tó ti ta àbùkù bá ilé ẹjọ́ gíga àti iléeṣẹ́ ààrẹ tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀rọ̀ ọ̀hún ti wá jáde o láti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọ̀rọ̀ tí Peter Obi sọ yìí dàbí ọ̀rọ̀ aláìní ọgbọ́n òun làákàyè tóun tí ò yé ni, pẹ̀lú ọ̀rọ̀ búburú àti ọ̀rọ̀ eléyìí tí ò mú ọpọlọ dání o èyí tó ń jáde látẹnu Peter Obi sí iléeṣẹ́ ààrẹ àti ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní Peter Obi ọ̀hún ta ni ó mọ̀ wípé ètò ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Anambra ọ̀nà màkàrúrù ní ilé ẹjọ́ gbapà ni wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún gbàgbé wọlé o, níbi tí wọ́n ti ní òun lè jáwé olúborí lọ́dún náà lọ́hùn-ún lẹ́yìn tó dìbò tí ò wọlé, níbi tó ti ń káàkiri ilé ẹjọ́ bọ́mọ tó fẹ́ ra àkàrà lówùúrọ̀ kùtùkùtù eléyìí tí ilé ẹjọ́ padà tí wọ́n gbé àre fún ẹlẹ́bi tí wọ́n sì gbé ẹ̀bi fún aláre lọ́dún náà ní ìgbà náà lọ́hùn-ún tó fi di gómìnà ní ìpínlẹ̀ Anambra.
wọ́n ní irúfẹ́ ìgbésẹ̀ yìí náà ló tún fẹ́ gbé báyìí láti di ààrẹ tipátipá ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé ẹjọ́ ti fi hàn wípé Peter Obi ọ̀hún kò jẹ́ olúborí o nítorí pé tí wọ́n bá ní kí wọ́n tó òun ló ṣe ipò kẹta nínú àwọn tí wọ́n díje dupò ààrẹ nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí. Ẹgbẹ́ òṣèlú APC àti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá ní Peter Obi ó sọ àwọn ọ̀rọ̀ eléyìí tó kù díẹ̀ káàtó léléyìí tó jẹ́ wípé ó fẹ́ gba ọ̀nà ìbùrú di ààrẹ lórílẹ̀-èdè yìí, bákan náà láti ta àbùkù bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n nírúfẹ́ àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Peter Obi yìí jẹ́ ọ̀rọ̀ ẹni tí ò ní ọgbọ́n làákàyè, bẹ́ẹ̀ sì ni tí ò bu ọ̀wọ̀ fún ọlá àtẹni tí ọlá tọ́ sí, tí ò sì tún bu ọ̀wọ̀ fún ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ bí wọ́n ti fèsì ọ̀rọ̀ padà fún Peter Obi lórí ọ̀rọ̀ àti ìpàdé èyí tí Peter Obi ọ̀hún tó bá àwọn akọ̀ròyìn ṣe nílùú Àbújá lánàá. Inú fu àyàfu làwọn olùtajà àti àwọn olùgbé agbègbè ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n wà báyìí, pàápàá jù àwọn ènìyàn tí wọ́n ń gbé ní agbègbè Kára, Ìbàfò, Wáwá, Mòwe, Àrépo àti àwọn agbègbè tó rọ̀gbà yíká o lórí lílọ bíbọ̀ àwọn ènìyàn tí wọ́n ní ìpèníjà ọpọlọ pẹ̀lú bí wọ́n ṣe ní ńṣe ni wọ́n pọ̀ sí láwọn agbègbè tí ìròyìn mẹ́nubà yìí. Wọ́n ní àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ní ìpèníjà ọpọlọ o ló jẹ́ wípé ńṣe ni wọ́n lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n sì ń pọ̀ sí láwọn àdúgbò gbogbo, pàápàá jù wọ́n ní àwọn afárá èyí tó wà ní àwọn agbègbè àyè ọ̀hún ní àwọn tó ní ìpèníjà ọpọlọ náà ni wọ́n wà. Bákan náà àwọn ilé àkọ́kù àti àwọn ilé eléyìí tí wọ́n ti kọ́ tí àwọn èèyàn gbé nínú rẹ̀ àti àwọn àyè tó jẹ́ wípé ó léwu díẹ̀ làwọn wèrè èèyàn ọ̀hún tí wọ́n ní ìpèníjà ọpọlọ ni wọ́n máa ń sá pamọ́ sí tí wọ́n sì máa ń wà ní gbogbo ìgbà. Wọ́n ní ọ̀sán báyìí ńṣe ni wọ́n máa rìn kiri níbẹ̀, èyí tó fà á kí àwọn olùgbé agbègbè Kára, Mòwe, Ìbàfò, Àrépo àti agbègbè rẹ̀ tí wọ́n fi gbé bọnú o tí wọ́n sì ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti dákúndábọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ o, pàápàá jù iléeṣẹ́ ọba ètò rí sí irúfẹ́ àwọn ènìyàn tí wọ́n ní ìpèníjà ọpọlọ báyìí láti tètè kó wọn kúrò ládùúgbò àti láàrin àwọn ènìyàn kó má di wípé àwọn ènìyàn oníṣẹ́ ibi wọ́n ó lo àǹfààní àwọn ènìyàn ọ̀hún láti máa múra bí ẹni tó ní ìpèníjà ọpọlọ láti máa fi ṣiṣẹ́ ibi o kó tó di pé ọ̀rọ̀ ọ̀hún ó bọ́ sí ẹ̀yìn ojúgun ẹsẹ̀. Ìdí rèé tí àwọn ènìyàn náà tí wọ́n ṣe fi gbé sẹ́nu. Aṣojú kọ̀ròyìn ilé iṣẹ́ wa èyí tóun náà fi ojú ṣùnùkùn wọ ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀hún òun náà jẹ lábọ̀ wípé bá àbá nípa lọ́tọ̀ọ́ra wa o wọ́n ní ìyàtọ̀ péréte ń ló wà bí àwọn ènìyàn tó ní ìpèníjà ọpọlọ ọ̀hún bí wọ́n ṣe pọ̀ tó sí àwọn ènìyàn èyí tó dáa pé o wọ́n bá ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti gbé ìgbésẹ̀ kí wọ́n lè yọ èpò kúrò nínú àlìkámà àwọn ènìyàn náà. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó lánàá ọjọ́ Ajé tí ṣe Monday ni wọ́n ti ní nọ́ọ̀sì eléyìí tó gún olóògbé Ìlérí Olúwa Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad tó gún ní abẹ́rẹ́ o èyí tó fa ikú olóògbé ọ̀hún lójijì eyín arábìnrin Fisáyọ̀ Ògèdèǹgbé èyí tí iléeṣẹ́ ọlọ́pàá mú wípé òun náà ní ọwọ́ o nínú ikú olóògbé Mohbad tó jẹ́ gbajúgbajà òǹkọrin takasùfé ọmọ ilẹ̀ yìí èyí tó dolóògbé ní ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí wípé kí wọ́n dá arábìnrin ọ̀hún padà sínú àhámọ́ ìjọba eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó títí di ìgbà tí ìwádìí rẹ̀ yóò fi parí tí wọ́n yóò sì mọ òdodo ọ̀rọ̀ lórí ikú ọ̀rọ̀ Mohbad ọ̀hún àti ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ eléyìí tí wọ́n ní òun náà ó lọ́wọ́ o nínú ikú Mohbad èyí ọ̀gbẹ́ni eléyìí tó jẹ́ pé wọ́n mú òun náà kóun náà lọ fi ara pamọ́ síbẹ̀ tí í ṣe ọ̀rẹ́ Mohbad ọ̀hún Ayọ̀bámi Sọ̀díìkì àti òun àti nọ́ọ̀sì èyí tí ó gún Mohbad ní abẹ́rẹ́ o nílé ẹjọ́ májísírèètì ọ̀hún ti pàláṣẹ lánàá kí wọ́n dá wọn padà sí àhámọ́ ìjọba lásìkò tí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Adéọlá Ọlátúnbọ̀sún tó ń pa àṣẹ ọ̀hún òun náà ló tún sọ di mímọ̀ nílé ẹjọ́ náà wípé ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá fún Mohbad tẹ́lẹ̀ ní ìgbà tí Mohbad ń bẹ láyé o tó jẹ́ ẹni tó ní ilé iṣẹ́ ìgbórin rẹ̀ jáde
eyín Madias record èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Azeez Fáṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley àti ọ̀rẹ́ rẹ̀ Balógun Ẹlẹ́tù tí gbogbo èèyàn mọ̀ sí Sam Larry wípé kí àwọn méjèèjì yìí kí èèyàn kọ̀ọ̀kan wọn kó lọ san mílíọ̀nù lọ́nà ogún náírà 20 million naira fún owó ìtanràn àti eléyìí tí wọ́n fi tú wọn sílẹ̀. Wọ́n ní títí di ìgbà tí wọ́n fi owó ọ̀hún san o kí wọ́n sì kó wọn pamọ́ sínú ọgbà àmọ́ ìjọba gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Ọlátúbọ̀sún bó ti pa àṣẹ ọ̀hún lánàá ní ìlú Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé ìdààmú àdúgbò wèrè olórin ọmọ ìjọba eléyìí tó ń gbé nínú ìsú ìka Áfíríkà ó ti sẹ̀ eyín Àbíbù Òkìkíọlá ò tí gbogbo èèyàn mọ̀ sí Portable. Òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí o lórí orin kan eléyìí tó ń pẹ̀lú àwọn kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń kọrin tàkasùfé Dami Crane tí wọ́n jọ gbé orin ọ̀hún jáde o èyí tí ó lu gbogbo ìgboro kan láìpẹ́ yìí wípé orin ọ̀hún tóun pẹ̀lú Dami Crane tí wọ́n jọ kọ yìí àwọn kọ ní o fún ìgbádùn àti ìgbádùn àwọn olólùfẹ́ àwọn wípé ọ̀rọ̀ kan èyí tó ti ń jà ròyìnròyìn lórí ayélujára láti bí ọjọ́ mélòó sẹ́yìn wípé orin tí Portable àti Dami Crane tí wọ́n jọ kọ pọ̀ yìí òun wọ́n fi bú David èyí tí gbogbo èèyàn mọ̀ sí David Adeleke òun ni wọ́n fi bá wí tí wọ́n sì fi bú o ṣùgbọ́n Portable tí wá sọ̀rọ̀ jáde ó ní àwọn ò bá ẹnikẹ́ni wí bẹ́ẹ̀ sì ni àwọn ò tẹ́jú ọlá David Adeleke tá a mọ̀ sí Davido àwọn ò tẹ́jú ọlá rẹ̀ mọ́lẹ̀ o àwọn fún ní ọ̀wọ̀ èyí tó tọ́ sí òun sì bu ọlá àwọn ọ̀wọ̀ fún Davido àti iléeṣẹ́ rẹ̀ tó fi mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ ó ní ṣùgbọ́n ò Dami Crane àti òun o ni wọ́n jọ kọ orin yìí láti gbé jáde fún ìgbà pípẹ́ èyí tí Dami Crane tó ti kọrin gbẹ̀yìn ni wọ́n ṣe jọ ṣiṣẹ́ pọ̀ láti lè jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n mọ̀ wípé òun náà ṣe nkọrin. Portable wá fi kún wípé lótìtọ́ àti lódodo lòun mọ̀ wípé fàákàjà kékeré kan ó ń bẹ láàrin David Adeleke Davido àti Dami Crane lélẹ́yìí tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti tàn kárí ilé kárí oko ó ní àwọn náà ti ń gbé ìgbésẹ̀ láti lè dájú wípé wọ́n parí ìjà ọ̀hún èyí tó ń bẹ láàrin Davido àti Dami Crane kí ohun gbogbo kó lè máa lọ kàlàáfíà kó lè jọba láàrin àwọn méjèèjì àti lágbolé olórin. Lákòótán náà ọ̀rọ̀ Portable ó ní àwọn olólùfẹ́ ọ̀hún àti olólùfẹ́ Dami Crane tó fi mọ́ olólùfẹ́ Davido ó ní ọmọ ìyá kan náà ni wọ́n ò kí gbogbo wọn pátá kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n má sì ṣe dá ìjà sílẹ̀ láàrin ẹnikẹ́ni àwọn olórin ọ̀hún bí kò ṣe àlàáfíà ní kí wọ́n máa wá o. So ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní sọ́tún rẹ̀ mí lórí ìkànnì tí ẹ ti ń wò wá yìí ẹ like ẹ share kí ẹ sì follow wa bákan náà ẹ fi kọ́mẹ̀tì yín sábẹ́ àwọn ìròyìn wa gbogbo eré àtayọ̀ kò ní wọ́n lọ́ọ̀dẹ nìkan kan abẹ́ ẹ ti ṣe yìí o Fúnmi Adénúgà àtẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín títí di ìgbà ìmíì eré àtayọ̀ kò ní fi wálẹ̀ o ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.